Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a fẹ́ mú wá fún yín yìí, ó ní ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Alhaji Oriyomi Hamzat àti àwọn olórí adarí nínú ẹgbẹ́ Oòduà People's Congress ẹ̀ka tilẹ̀ Ìbàdàn. Kí ló fa ìdí ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Alhaji Oriyomi Hamzat àti àwọn OPC yìí, àwọn adarí ẹgbẹ́ OPC nípínlẹ̀ Ọ̀yọ́? Ó náà ni àwọn ẹ̀sùn lóríṣiríṣi tó ti ń wáyé tí wọ́n ti fi ń kan ẹgbẹ́ Oòduà People's Congress OPC, bíi ká gbọ́ yí pé àwọn OPC ni wọ́n lọ na ẹnìkan bìkan, àwọn OPC ó ní wọ́n lọ dàbí kan rú, ká gbọ́ wípé àwọn OPC ó ní wọ́n lọ gbalẹ̀ níbìkan àti àwọn ẹ̀sùn míì tí ò dùn mọ́ nínú, tó wá ń ṣe ní kàyéfì wípé ǹjẹ́ àfojúsùn èròǹgbà tí wọ́n fi dá ẹgbẹ́ OPC sílẹ̀ ṣe lèyí? Gbà tí àwọn ẹ̀sùn yẹn ti wá ń pọ̀ tí wọ́n ti fi ń kan OPC, olọ́fàá tí Alhaji Oriyomi Hamzat tí ó fi pe àwọn adarí nínú ẹgbẹ́ Oòduà People's Congress OPC ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá ṣàlàyé tẹnu wọn. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ àlàyé ọ̀rọ̀ tí àwọn adarí ẹgbẹ́ OPC nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe. Ẹ já gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Ẹ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ OPC. Ǹjẹ́ ẹ mọ̀ wípé igun kan kọ́ ni OPC tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí? Faction ó wà nínú ẹgbẹ́ OPC. Kò wá jẹ́ ká mọ èwo gan ni OPC lótìítọ́ àti lódodo. Bí faction ṣe wà náà ni gúrùpù tún wà, àti wípé kí gan ni àwọn ṣe má ṣe ìlànà òfin tó gbé ẹgbẹ́ OPC dúró lórílẹ̀‐èdè Nàìjíríà gan, àtàwọn ọ̀rọ̀ míì àtàwọn àṣírí míì, òun náà ni ẹ gbọ́ nínú ọ́díò tí mo fẹ́ mú wá yìí. Ẹ ṣá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin, ṣùgbọ́n èmi kí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Dr. Oriyomi Hamzat tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ àgídìgbo 88.7 FM nílẹ̀ Ìbàdàn. Mo kí yín o, ọbẹ̀ Èdùmàrè tó ń fún yín ṣe yóò tún bọ̀ jẹ́ kẹ́ máa tẹ̀síwájú, kò ní padà lẹ́yìn yín o. Ọba tó jẹ́ pé òun náà ni olùfinimọ̀nà, òun ni atọ́ni, ọbẹ̀ Èdùmàrè kò ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe o. Kí n má pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ ká gbọ́ díò yẹn. Ó yá, ẹ jẹ́ a jọ gbọ́. Àwọn tí ò ní jẹ́ kí àwọn darandaran sọra wọn di darandaran mọ́ wa lọ. Àwọn tí ò ní jẹ́ wọ́n máa dá wa lọ́nà, wọ́n máa jẹ́ alọ́mọgbé lọ.
àwọn tí ó fòpin sí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Gàngàn, àwọn tí ó fòpin sí wàhálà tí ń ṣẹlẹ̀ lókè Ògùn, àwọn tí ó fòpin sáwọn wàhálà tí ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Àwọn kan ò fi ní máa dúnkùkù lajà mọ́ ọmọ Yorùbá mọ́. Gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní embrace OPC, inú wa bá ń dùn. Nígbà tó tó àkókò kan, ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wà ń pò ń gbà náà. Wọ́n bá ní kò sí tí ń jẹ́ OPC mọ́ o, wọ́n káńsù OPC o. Ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ní kékeré torí kíni lè káńsù OPC o. Wọ́n gba sọ́tún gba sósì torí gbé ọmọ Yorùbá. OPC wà ń bẹ̀ wọn ò káńsù ẹ̀ tán, ó ti ẹ̀ pé wọ́n wà lábẹ́ òfin ni. Ṣùgbọ́n tá a wá ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, èyí ṣe pọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o, ó ti pẹ́ díẹ̀ o. Àmọ̀ kan nígbà kan oríta péré kọ́ ni ẹ pé bàbá kí ni ẹ máa ń pè wọ́n náà, bàbá Wàlíyá lóríta péré. OPC wọ́n pè wọ́n ní a ti fọmọ yọ lẹ́yìn ẹlẹ́hàárí. Wọ́n ní kò sí tí bàbá Wàlíyá tí ò dá lára rí. Wọ́n ní wọ́n sọra wọn di terror sádùúgbò, wọ́n terrorize àwọn èèyàn. Ọlọ́run ó tó padà mú bàbá Wàlíyá ńlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá wá káwọn mọ́bi tó le, wọ́n bá ń gbalẹ̀ onílẹ̀ tí wọ́n káwọn èèyàn bẹ̀ tí wọ́n ń fa gbóná yìí, àníta lélẹ̀ wọn alópc wọn kó bẹ̀rẹ̀. Wọ́n bá jà ládùúgbò tí wọ́n gbé èèyàn tí wọ́n lọ pátá lélẹ̀ wọn alópc ni. Ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ níbì kan tó di gbódòrò sọ tó di wàhálà tó di wọ́n jẹ́ èèyàn lówó ẹ lọ gbé ẹ̀hán lè mọ̀ àwọn wo ní í ṣe bẹ́ẹ̀ wọn alópc ni. Léyìí ló wá dẹ́rù bà wá. A fi wá rò pé kí ló ṣẹlẹ̀ gan-an OPC. Wọ́n ti wà ń bí lónìí o. OPC ni àwọn tó wà lójókòó yìí. Ẹ̀ka ti bàbá wa Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Alága fún ẹgbẹ́ ti coordinator Oòduà People's Congress ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́. Lábẹ́ bàbá wa Olóyè Gani Adams, Dr. Abiola Rauf Ọlátúnjí wọ́n ti wà ń bí o. Ẹ kú lẹ́sà, ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun Alhaji. Yes sir. Yes sir. Àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́ kójọ tó ń bá ń ṣiṣẹ́ ẹnìkankan àní toṣù lórí ẹyin. Àmín. Àṣedànù ní jẹ́ tiwa o. Àmín. Ó yẹ bá ti toṣù lórí ẹyin ó ti ṣàṣedànù. Mo gbádùn ọ̀rọ̀ yẹn bí tẹ́ ẹ gbà wọlé o. Mo tún mú kan lónìí. Ẹ̀yin ọmọ mi ẹ̀ ní toṣù lórí ẹyin o. Lọ́mọdé yẹn ò ṣòfò. Gbé yẹn bá toṣù lórí ẹyin. Ó yẹ kẹ́yìn ọ̀tẹ̀ yín lérí ìṣù. Ẹ jẹ́ ti bí ìgbésà. Doctor. Ani medical doctor ni. Ani surgical doctor ni. Veterinary. Ani veterinary doctor ni. Àwọn kan tún máa pera àwọn doctor. Wọ́n á ní doctor kìíní kan oníṣègùn òbílẹ̀. Wọ́n tún pera wọn bẹ́ẹ̀. Wọ́n kàn pera wọn bẹ́ẹ̀ níwọ̀n kàn pera wọn bẹ́ẹ̀. A dẹ̀ ní honorary doctor. Ẹ sà mo ní doctor nínú orúkọ yìí. Atúnwárí kan tó jẹ́ pé èèyàn máa kàwé ìgbà ni. PhD àwọn ọmọ akọ àwọn náà ní doctor. Èwo ni tí mo ní Dr. Abiola Rauf Ọlátúnjí. Bí mo ṣe pè yín ní OPC tí mo pè ẹ gbèrò làwọn èèyàn ó pè jù nílé. Bẹ́ẹ̀ni oníṣègùn ìbílẹ̀. Oníṣègùn ìbílẹ̀ wọn ó pè. Èwo wà ní tí. Lágbára lọ́wọ́ Ọlọ́run mo kàwé débẹ̀ ni. Nígbà mi ò dédé débẹ̀ mo bẹ̀rẹ̀ láti NCE ni the first degree the master's degree kí n tó ṣe PhD. So PhD ó dà ní. In counseling education. Ẹ̀dẹ̀ wa jẹ́ OPC. Bẹ́ẹ̀ni. Ní ọ̀kọ̀ọ̀kọ̀ yà àwọn èèyàn lẹ́nu jù ń dénú pé ṣé ọ̀mọ̀wé máa sọ OPC ni. Adúrúwé ẹ tún wá sọ OPC. Ẹ ṣe Alhaji ẹ̀yin kọ́ ni ẹni àkọ́kọ́ tó máa béèrè ìbéèrè lọ́wọ́ mi. Bí mo dẹ̀ ṣe máa ń dáhùn bẹ́ẹ̀ náà ni màá ṣe dáhùn lé ní. Omi la máa kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrìn. Kéèyàn tó di kó omi láyé yìí ó nórísùn ó níbi tó ti jáde wá. Ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá gidi tí ìsọmọ àlè Yorùbá. Níwọ̀n bàbá tí mo jẹ́ ọmọ Yorùbá tí OPC Oòduà People's Congress jẹ́ ẹgbẹ́ tàbí ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Kò sí nǹkan tó burú tí ń bá kódà kí n jẹ́ professor emeritus tí n bá sì jẹ́ OPC kò sí. Ojú táwọn èèyàn fi wá máa wo OPC kọ pẹ̀lú ẹsẹ̀ jólóyè tẹ́ kàwé yìí.
ojú yẹn. are you trying to convince us pé àwọn ọ̀mọ̀wé wà ń bẹ̀ ló jẹ́ kẹ́ ẹ jẹ́ àbí torí pé ẹjọ́ ọ̀mọ̀wé náà fi yàn yín láti fi dà wá lójú rú pé ọ̀mọ̀wé wà ń bẹ̀ o. lágbára lọ́wọ́ Ọlọ́run sà kémi tó join OPC bàbá wa fúnra wọn Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tilẹ̀ Yorùbá àwọn náà wọn ò fẹ́ kí ọmọ ẹgbẹ́ OPC jókòó lójú kan ní gbogbo ìgbà ni wọ́n sọ pé ẹ̀yin tẹ́ẹ̀tì ẹ̀ tí ì lọ iléèwé ẹ gbìyànjú kẹ́ lọ iléèwé bàbá gan bẹ̀rẹ̀ fún rẹ̀ it started from a diploma kó tó di pé wọ́n di today Ààrẹ Ìbà Gani Adams is a consummate administrator ni wọ́n with a first degree in public administration so táwọn bá ní tí wọ́n wo secretary tuntun pé secretary wa l'OPC is a barrister at law the national secretary national publicity secretary barrister at law assistant general secretary a school proprietress with a first and second degree in education so we have aniwọn bẹ́ẹ̀ and kí ló dẹ̀ fà á ni pé OPC ti kúrò l'OPC jàǹdùkú tẹ bá láwọn jàǹdùkú ń sìn àwọn tó jẹ́ pé wọ́n refuse láti change wọ́n refuse láti gba ìtọ́sọ́nà wọ́n refuse láti prove pé ọmọ ọkọ làwọn àwọn náà ṣe jàǹdùkú àwọn ní military in those days nígbà tí mo wà military wọ́n máa ń pè wọ́n ní dissident group dissident group ni wọ́n they are rebels rebellious children ni wọ́n àwọn lẹ́yìn rí tó ṣe jàǹdùkú ẹ lè imagine lábẹ́ àkóso OPC tọ̀yọ́ tí mo wà ń bí secretary mi wà ń bí he has a first and second degree in English language senior tutor Ọ̀yọ́ State Teaching Service Commission ni secretary mi bí mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ yìí and he is here with us so if we have. ayédùkọ̀yọ́ lẹ́nu sá. tá a bá ní kálíbà àwọn èèyàn báyìí ní OPC tọ̀yọ́ ẹ gbàgbé pé touting tọ́gìrì kì í yẹn ń ṣe part of our program I'm a consultant láti ilẹ̀ pẹ̀pẹ̀ títí dé kó I do a lot of seminars a lot of leadership training for OPC leadership including the so-called new era when they were with us kó tó di pé wọ́n ṣàṣemáṣe tí wọ́n yapa because ọmọ máa ń kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá sì gbàdúrà fún ọmọ pé ó yá mo yaṣẹ́ fún ẹ máa lọ lálàáfíà lọ sóríire ṣùgbọ́n ọmọ tó kọ́ṣẹ́ lábẹ́ bàbá tó bìnrin pé bàbá òun kì í ṣe ó ti di bàbá tóun lè gbé sáfẹ́ sọ̀rọ̀ anyhow sí ẹ jẹ́ mọ̀ pé ọmọ bẹ́ẹ̀ ó dàbí ọ̀tá tá a yìn jáde nù bọ́ ni ó ti jẹ́wọ́ ara ẹ̀ so nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá tá a yìn jáde nù bọ́n bẹ́ẹ̀ ló jẹ́wọ́ ara ẹ̀ kò ṣe àlè mú mọ́ kò ṣe òwúlò mọ́ ọ̀tá tẹ́ ẹ̀ bá yìn jáde nù bọ́n bẹ́ẹ̀ ni ẹran tó bá pa gán wúlò jùlọ. ẹran wúlò alájí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn OPC of Ìbà Gani Adams today lọ́yọ̀ọ́ sir OPC of enlightened people enlightened and in fact aso manager adebi pé my state commandant is here they can't go out wọn ò lè decide láti jáde for anything without first of all following due process and due process yẹn àwọn táwọn wí yóò ní because when you ask ẹ̀kọ́ béèrè kí ni pedigree wọn èèyàn tó ní òun alága àbí even overall new era what is his pedigree níbo ló ti ń bọ̀ kí ló ti ṣe láyé kí làwọn responsibility tó ti take I've been a teacher a classroom teacher I've been a teacher in the university for about 9 years I've been a soldier an Air Force personnel so I've been a director Institute of Education in a university in Benin Republic so experience yẹn ó count. mo mọ̀ dẹnu lè expecting tó báyìí látọ̀dọ̀ OPC. experience yẹn count sir. And that's what we are using today by the grace of God. àwọn yẹn ló wọn OPC níṣẹ́ pé wọ́n yẹn ṣiṣẹ́ bí ẹgbẹ́ ìgbẹ́ kankan fẹ́ gbalẹ̀ níbì kan ó kún wọn lọ́ọ̀bẹ̀. irọ́ ni ẹ sà irọ́ ńlá ni ẹ sà mo ti sọ fún yín sí secretary mi kan wà ń bí. nígbà tẹ sọ sẹ secretary ẹ̀rù bà mí. senior tutor ní Ọ̀yọ́ State Teaching Service Commission so these are facts that we can check àwọn facts ta lè check ni èmi tí mo jókòó yà àwọn nǹkan tí mo sọ náà they are facts that they check. I can never believe what he's saying. I will never forget how one OPC man collected our land at Ajia Ibadan. Even the baale of the town can't do anything about it. Ó yà àwọn náà lẹ́nu wọ́n mi wọ́n sọ pé rọ́lẹ̀ ń pa o. Wọ́n sọ tó OPC pé OPC kan gbalẹ̀ àwọn ní Ajia pé baálẹ̀ gan ò lè débẹ̀ pé kí ló ń ṣe. ṣẹ̀rí ṣàlẹ́yìn ta ní nìyẹn
nígbà tó ti di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yapa oríṣiríṣi ni so people will now say OPC. OPC tó mélòó báyìí. OPC to the glory of God OPC tẹ́mi mọ̀ òun ni Ìbà Gani Adams àwọn kan pera wọn ní reform àwọn kan pera wọn ní new era àwọn kan pera wọn ní IROD ìrọ̀rùn Oòduà you know so about 4 but the issue is this àwọn èèyàn mọ̀ pé OPC ṣé mo pé nǹkan tó that was what prompted me pé mo fẹ́ rí. I'm telling you. nǹkan tó prompt ni ẹ because this is unbelievable I swear. tọ́ba ní OPC ni they wouldn't know èwo ni but by the grace of God mo sọ fún yín sir OPC ti Ìbà Gani Adams lọ́yọ̀ state lẹ́nìí is not known for thuggery is not known for touting àwa dúró láti gbé lo àwọn nǹkan tí bàbá wa fi sílẹ̀ láti fi gbé ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá lárugẹ ni ká dẹ̀ dúró pé ibi tí a bá ti rẹ́ni tó fẹ́ yan ọmọ Yorùbá jẹ ká dìde pé irọ́ kò ní ṣeé ṣe and ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín sir recently we hosted Ààrẹ Ọ̀nà Kakanfò in Oyo State precisely on the 29th of November I host wọn I had an interview session pẹ̀lú AIT you know for kẹ́bà lè mọ the level tí ààrẹ ń gbé OPC ti Ìbà Gani Adams lọ ni mo ṣe make reference eléyìí nígbà tí mo ṣe interview yẹn while I was talking mo ní militant group like Oòduà People's Congress Agbekoya and the rest pé if we want to develop tabafe build you security architecture of your state we must involve them I think sọ̀rọ̀ nípa community policing we must involve them but when I mention militant group ṣe mo pé Ààrẹ quickly called my attention he said doctor I appreciate this your interview but militant today OPC of Ìbà Gani Adams is a socio-cultural organization is a pan-African Yoruba organization pé militancy àti jà kọjá that's what Ààrẹ said Ààrẹ náà àti jà kọjá ìjà yẹn la jà ní 93 94 àti jà kọjá in fact I want to say with all sense of boldness pé today Ìbà Gani Adams has established Oòduà Progressive Union in about 98 countries. 98 countries. Outside Nigeria, we have OPU. We don't have OPC there. We have OPU, Oòduà Progressive Union in Europe, in Asian countries. We have about 98 countries. èèyàn kan wá sọ̀rọ̀ bí pé nǹkan tẹ́ ń sọ ó lè jó òdodo àwọn faramọ́ tẹ́ ń sọ ṣùgbọ́n nítorí bóyá torí pé kì í sọ ọmọdé tí ojú yín ti rí ọ̀tún tó ti rósì tẹ́ ti ní experience ni pé bọ̀ àwọn ọ̀dọ́ tó wà nínú ẹgbẹ́ OPC pé ṣé ẹ̀ ń wò wọ́n ṣé ẹ̀ ń mọ́nítọ̀ wọn pé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yẹn wọ́n ń ṣe tó burú púpọ̀ OPC ńgbà kan bí kẹ́ kóra yín jọ sí primary school kẹ́ mọ́ kóra yín lóògùn bọ́tà àbùn òsè níràn yín yẹn sáyín dàdà bí òsè ní ṣiṣẹ́ gbogbo àwọn oògùn yẹn ó dàbí pé máa gun àwọn tọ́jọ́dọ̀ yẹn fi máa misbehave. tẹ́rí tí ẹgbẹ́ bá dáa ọtí group kan bá dáa ẹ bèrè lọ leadership tí group yẹn ò bá tún dáa ẹ bèrè lọ leadership lẹ́nìí mo tún sọ fún yín categorically pé OPC ti Ìbà Gani Adams lọ́yọ̀ state we do a lot of work especially when we begin kó tó di pé mo di state coordinator I used to be a facilitator of training for OPC in Oyo State. I've been guest speaker for 2-3 occasions for OPC, you know, and our orientation you stop. The Ìbà Gani Adams has vision, only vision. Find out from all others, kí ni vision wọn, kí ni mission wọn. They don't have, and you cannot. Nǹkan tẹ́yìn ò bá ní, you can't give. You can only give what you have, and that is the problem, Tani. What they have, the mentality tí wọ́n ní is that of thuggery. Let's go there, ká dàrú, ká ṣe báyìí, ká ṣe tọ̀hún, and that is not part of the agenda of. Ẹ wo sá,
look at the pressure that were being mounted lórí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ó yẹ káàrẹ̀ ti kó àwọn ọmọ jáde, ó yẹ káàrẹ̀ ti ṣe báyìí, ó yẹ káàrẹ̀ ti ṣe báyìí, in those days of kidnapping and the rest. But my mentor and my leader will tell you pé look, even ní old Ọ̀yọ́mèsì, Ààrẹ Ọ̀nà Kakanfò lè dédé ṣígun láì ṣe pé Aláàfin of Ọ̀yọ́ pàṣẹ pé ó yá. Now the same applies to this time. Ààrẹ ò lè dédé kó ọmọ jáde láì ṣe rí, ààrẹ gan wà lábẹ́ òfin. Ààrẹ ò lè dédé kó ọmọ jáde, but this one tí ò ní vision tí wọ́n believe pé àwọn ti tó tán and they are nothing. Remember, some of them grew from nothing. Some of them were mere craftsmen, mere welders, mere mechanics and the rest. When Ààrẹ took them up, built them, but because what he refused by one only learn and they don't know anything, ni wọ́n fi ń ṣe àṣe làwọn ọmọ ìbíkan kan tó bá ní olè fọmọ làwọn ọmọ fi ń ṣàṣe má ṣe yìí. ká tó lọ sà ẹ já gbà pé OPC ti ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ yìí bó o láṣẹ mọ ìyàtọ̀ tá a bá dé ta OPC náà ń sọ àwọn tí wọ́n ń lọ pa àwọn èèyàn mọ́lẹ̀ OPC ni wọ́n àwọn tí wọ́n ń kó sórí ilẹ̀ tí wọ́n bá gbalẹ̀ ńlẹ̀ tán OPC wọn ò pera wọn àwọn tí wọ́n ń lọ fi ṣe jàǹdùkú yìnbọn gbalẹ̀ ńlẹ̀ OPC wọn ò pera wọn àwọn tó gbé tí yẹn bá gbélé ọkẹran OPC wọn ò pera wọn so di ntọ́wá wà lẹ́yìn rẹ̀ ìkan refine ni ìkan kìnìkan ni ìkan kìnìkan ni àti tèyí tó ó jẹ́ OPC pọ́nbélé. How do we differentiate? Now we are making efforts now, concerted efforts la making sí mo ti bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ because mo realize pé àwọn new era yìí téèyàn bá ní vision tara ẹ̀ wàá enter vision ẹ̀ with the whole of your paraphernalia kí làwọn nǹkan tí mo fẹ́ lò láti lè fi boost vision mi. Agidigbo has his own signage which cannot be used by any other organization. Yes. Any other media house. Yes. Now, we have different paraphernalia uniforms for our groups. Téèyàn bá ya kúrò ní group mi èmi rò pé tó lọ bẹ̀rẹ̀ tara ẹ̀ ó yẹ kó ya kó dẹ̀ fi àwọn uniform tèmi lẹ̀ kán lọ create tiwọn kán carve tiwọn. Ìwọ̀n tó jẹ́ tèmi kán fi lẹ̀. But till today, and that's what we are still fighting. We have written to the area commander in Oyo, and by the grace of God, some of our uniforms to our lower one, this same called New Era, because they will go one losita, one commit, ID cards at the Oyo, whatever we do. President Muimba said, let our to commissioner Nibi. We want to withdraw all our things from them, so that tomba anybody lori because don't shake every ID card there. A ID card there. ID card of OPC Bagan Adams is quite different and distinct from every other person. And the contact of the state coordinator is everywhere for people that wants to get it. Because every photo member, every telephone number. So that is just the issue now is we have proliferation of OPC. This one. Well, there's one meji. Bí ó ṣe pé kálukú ló fẹ́ ipò ló fẹ́ orúkọ tọ́lọ́hún fún ẹ. When they started the first six people that started OPC, Iba Gani Adams was the youngest. He was the youngest among them. And as young as he was náà ló fi ń darí àwọn àgbàlagbà láti gbà yẹn títí dé sí nítorí pé ó ní vision ni téèyàn ò bá ní vision kò ní create in 98 countries. Oòduà Progressive Union recently náà ṣe èdè láti Egypt náà lọ start Egypt recently. Okay sir, kí n tó yọ̀ǹda yín tí ẹ lè fún wa ní nọ́mbà yín tí ẹ máa gbé fún àwọn aráàlú tí wọ́n bá rí nǹkan kan tí ọjọ́ mọ́ OPC tí wọ́n lè pè yín. Why not sir? Màá fún yín. Ẹ bá ń pè síta. 080 33 77 22 76